ẹ̀yọ́ ọmọlúwẹ̀hún a ti sọ fún yín pé gbogbo kí bá ti mí ṣẹlẹ̀ lé ilẹ̀ Àwórì gbogbo ẹ̀ láwọn máa jẹ́ kí ẹ máa mọ kí ṣe ń lọ léwọ́ ìṣe àwà lọ́dọ̀ kábíyèsí wa aláyélúwà ọba Dr. Abdulwasiu Akànnì Adéyanjú Adéyínká Ògúngbàyé ọ̀dọ̀ òun láàwẹ̀ yìí onítẹ̀tíkù ti ìlú tẹ̀tíkù Ọ̀tà Àwórì èmi náà gbémi ṣe ayẹyẹ ọjọ́ bí ohun ti 60 ọdún pẹ̀lú ọdún 6 lórí àléfà àwọn ẹ̀bá ńlá wọn ìyẹn ló gbé wa débìlẹ̀ ní bí ká ń bá ìsọ̀rọ̀ wẹ̀sẹ̀ ẹ̀rọ ohun ẹlẹ́sìn mùsùlùmí ọ̀ká ń jókòó àdúrà fún kábíyèsí wa kí jẹ́ pé àwọn lè ṣe ọ̀pọ̀ ọdún lé ayé lórí àléfà àwọn olé ẹ̀sìn mùsùlùmí àwọn lójókòó wẹ̀yìn àwọn onígbàgbọ́ ọ̀káwọn ìtọ́ máa dé ká ṣe tiwọn kó tó di pé àṣẹ máa bọ́ sí òde ká máa ṣe àjọyọ̀ àti wẹ̀jẹ wẹ̀mú àti gbogbo ẹ̀ àwọn olómi ṣe tiwọn lọ́wọ́ ẹ̀yọ́ máa Àwórì lèmi wò wá lílé ẹ̀ máa bá wa ká lọ. nínú ìtọ́lọ́hún mú ńlá káyé o tí sì jókòó báyìí jókòó kọjá ẹ máa sọ tí jó àwòrán gbé ọ̀rọ̀ gbà nínú ìbọn inú ọba wa kábíyèsí wa ìjọ tí gbogbo ayé bá ń sọ̀rọ̀ tí wọ́n ń pariwo kábíyèsí ó dákẹ́ wọ́n máa wá wò mí ìtọ́lọ́hún kú fẹ́ bọ́lọ́hún náà ti máa ṣe inú yóò lé lẹ́fẹ̀ẹ́ máa lé bẹ́ẹ̀ bá wá sọ̀rọ̀ yíwọ̀ ọlọ́run ṣe wá pé ìyá nẹ̀bí yìí láàyè ìyá nẹ̀bí tí ó rọrọ̀ tó bá wà lẹ́ẹ̀jọ́ ń yà sí yìí mo ti wá dé mo fẹ́ sọ̀rọ̀ Al-Qur'ani náà láwá bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ àbí nọ́ọ̀sì àbí bísímì alhamdulillahi rabbil alamin òun náà láwá parí débi tí Al-Qur'ani náà gúnlẹ̀ sí ọlọ́run a dúpẹ́ fún ọlọ́run ìjókòó wa ti ní àwọn kábíyèsí ìjókòó ọpẹ́ ni gbogbo gbà tẹ́lẹ̀ ní kábíyèsí ń dúpẹ́ ọlọ́run má ṣàjárí ní pẹ́sà. bàbá kábíyèsí màláíkà ni wọ́n nínú àbálùjọ̀nù àbí àkọ̀dá ọlọ́run. Allahu Akbar, Allahu Akbar. ẹ bá ṣe kábíyèsí fún sáàmà mi o mẹ́ta nọ́mbà o ó kàn tó ẹ ní sẹ́lẹ̀ láyé ẹ̀yìn àti Sọlá sẹ́mi náà sọ̀rọ̀ bí i. Pàtàkì kẹsẹ̀ láàbọ̀, ó ń fẹ́ òdìdí ẹ̀rọ máa ṣe. Òdìdí ẹ̀rọ máa ṣe. Ó ṣẹ́kù. Ìjẹ̀wá láti jẹ́ kátó jẹ́ mi, ó ń jẹ wá débi ìbàjẹ́. Ìyẹn náà ò ní bàjẹ́. A máa rí kábíyèsí lọ. Kábíyèsí á pẹ́ pàṣẹ tó lè ní àṣẹ. A máa lé owó, a máa lé ọmọ. Àṣẹ. Bẹ́ẹ̀ ṣe kí ìdẹ̀kẹ̀ yìí lọ́wọ́ lè mí. Ẹ̀ ní fọwọ́ yìí gbé. Ẹ̀ ní fọwọ́ yìí gbé. Ayọ̀ lẹ́ máa rí. Owó dé Ọ̀tà. Eré inú àdìjọ tó ní. Àlèmọdé wáyé sásìkò wọ́n fún láǹfààní ìpé èmi ní kí n fún ní ìlàdé ìlà oyè láyé oyè ìpínlẹ̀ fún olóyè o. Tèmú fún ọmọ. Àjẹtọ́ àjẹfọ́ pawú má fi ṣe ní ayé sí dáadáa. Gbogbo ẹjọ́ tẹ̀ ń rò yẹn láti ló bá yàtọ̀ ayàtọ̀ sí owó Sọlá síyí sẹ́yẹ. Ẹ̀yìn dẹ́kẹ́ yílẹ̀ lẹ́ẹ̀mẹ́ta iṣẹ́ bá parí. Àjẹtọ́ àjẹfọ́ pawú àjẹtọ́ ní bébì gbogbo gbèsè wa ló máa sọ wẹ́. Ẹnu ẹ. Ààrẹ tó gbá rẹ̀ mi. Ẹtí. Àṣẹ. Àṣẹ.
ọ̀rọ̀ àmọ̀jù ó pọ̀ lọ́kàn mi. bẹ́ẹ̀ ni kábíyèsí. ó gbàwẹ́. àjọ lọ léèwé ni. kábíyèsí. láti wá ní safe class. ipá bẹ́ẹ̀ ni tó senior mi. ẹ̀yin tó bẹ̀rù lọ́tà tó. ìjọba ìyàwó mi olórí mojú yẹn. àwọn ló bá mi kú wọlé. mẹ́tàn wa látọ̀rọ̀ ìdàpọ̀ násọ̀. ààrẹ ìní yìí ló introduce wọn sẹ́gbẹ̀ẹ́ wa. ọ̀rọ̀ rẹ̀ ó bá tó kárẹ̀. ọmọ ẹlẹ́sìn àwọn ògùjòyè ọmọ onígbẹ̀jọ àjọ olójúde ọba kábíyèsí. ó máa dájú ní ó gbọ́dọ̀ lájú ní náà. Ẹgbà. Mo fara mọ́. You're welcome. Ó sì máa padà bọ́ta yìí máa yọ̀rọ̀. Ọ̀túnba bá ń fọlọ́pàá. Àjẹgbó. Àjẹfẹ́lẹ́ gbé. Ààrẹ o. Mẹ́ta. Ọmọ iléeṣẹ́ ọmọ àwọn ògùjòyè ọmọ onígbẹ̀rọ àjọ olójúde ọba kábíyèsí o. ọmọ ẹni nà mí kọ́kọ́ kì í dán ọ̀kan bá ògbó àgbà gbírígídí ògbó àgbà gbírígídí. Adétẹ́kọ̀ọ́ pẹ̀lú ìbàjẹ́ mẹ́ta ọlọ́run ọba ọmọlọ́gùn ọba àtijọ́rẹ́ ìlàjà kìndọ̀ ọmọ lọ́sẹ̀ẹ́sì bàbá mi lọ́jú ọba lóde bàbá mi tọ́jú bàbá mi ó ní ìtọ́jú lóde. President HRM Adétẹ́kọ̀ọ́ gbogbo àgbáyé gbogbo bàbá ẹyẹ gbogbo bàbá ẹyẹ olórí wa rèé ọba ọmọ olórí wa rèé olórí wa rèé gbogbo bàbá ẹyẹ gbogbo bàbá ẹyẹ olórí wa rèé. Gbogbo bàbá ẹ̀ olórí wa kábíyèsí ó ní ẹ̀ẹ́dínkù olóde. Báyé sọ́tòdé ọ̀túnba ẹni bá ń bọ́ bá rìn á ṣe bí ọba á rìn ní ọba. Ọ̀túnba táyé sọ́tòdé ọ̀túnba lórí ọ̀gá ọmọ ẹ̀ lóko mẹ́tẹ́. Ó ní tẹ̀síkù ọdọọdún làwọn máa yọ. Ó ní tẹ̀síkù ọdọọdún làwọn máa yọ. Inú wọn ìkúlẹ̀ ọdọọdún làwọn. Ìgbónú wọn ìléwé ọdọọdún làwọn máa yọ. Igbákejì òrìṣà ọba àgbáyé mo tẹ́rí bàbá gbà kí n má sì ṣe.
ẹ̀yẹ ẹgbẹ́ àwọn ìyá wa lè jẹ́ olórí àkọ́kọ́ lọ́dọ̀ kábíyèsí wa lébí ọ̀káhùn lè ní inú mi dùn ẹ rí pé ojú mi dán inú mi dùn fún ti ọjọ́ òní èyí lè ṣojú ọ̀káhùn lórí ilẹ̀ alàyè ìyá wa ẹ bá gbogbo ọmọ Àwórì lèmi wò ilé. gbogbo ẹ̀yin ọmọ Olúwẹ̀hùn l'Àwórì o Mọ́síkì ti gbé o ajúṣe fún wa lágbára Ọlọ́run àlíṣà ṣe tí o mo mi fàsìkò yìí kí kábíyèsí aládélúwà ọkọ mi ọba Wàsíù Àkànní Ògúngbàyí onítẹ̀tíkù ti ìlú Owódé Ọ̀tà Àwórì lúgbàlúgbà àṣeyí iṣẹ́ mi lọ́dún ìmí bọ̀ àjọ máa péjú ṣe là a ò nífẹ̀ẹ́ lè ọkọ̀ kan ṣe wá o ọ̀sẹ̀ ní wá ẹnìkan ọkọ̀ wa tì mo fi àsìkò yìí kí gbogbo ẹ̀yin àmẹ́bí olórí pé ájú ṣe fún wa o àwọn olórí wa a máa ṣiṣẹ́ bí o àlíṣà ṣe tí o mo sẹ̀mí fàsìkò yìí kí gbogbo àwọn olórí yìí wà lè yí mi pátápátá wípé a ò ní wára wa tì o a ò ní rí ìdààmú o ilé ọba Ògúngbàyí á sàn wá sówó á sàn wá sọ́mọ nílùú ìlú Owódèwí kò ní túká lórí rẹ̀ ìlú Owódèwí á máa tùbà á máa tùṣẹ́ bó bá ti mi fi kó ró á máa ró là bó bá fi kó lọ á lọ là kò ní rí ìdààmú o kábíyèsí aláyélúwà kẹ́hà ò ní fi ṣàwátì ikú ò ní gbà mọ́ wa lọ́wọ́ àjọ dàgbà àjọ dògbò àjọ fọwọ́ péwù àjọ fèrègìjòbi o ìlú Àwórì ò ní bàjẹ́ láéláé o mo fi àsìkò yìí kí gbogbo ẹ̀yin nílẹ̀ Àwórì yẹ̀mí ṣe organisation yìí pé organisation náà ò ní túká mọ́ yìí lórí bẹ́ẹ̀ tí ń fẹ́ kí n máa lọ sókè wẹ́ẹ̀ ló máa lọ àjùṣe fún yín ẹ ò lílọ àlọ́ọ̀dẹ́ o owó lèèyàn fi mí ṣayé ẹ̀rọ wọn ṣayé yí gbogbo èèyàn mi wò yìí lágbára Ọlọ́run ẹ ò lídẹ́ èèyàn máa wò làwọ̀ sunkún lágbára Ọlọ́run àwọn ọmọ yín kẹ́ á dé èèyàn àwọn ọmọ tiwa kẹ́ á dé èèyàn o ike iṣu ọmọ ọba jiná fún aya máa jẹ lágbára Ọlọ́run wọn nífẹ̀ẹ́ ní ọkọ̀ kan ṣàwátì inú wa àtẹ̀mí àtàwọn olórí ikú wọn nífẹ̀ẹ́ ní ọkọ̀ kan ṣàwátì inú wa mo dẹ̀ gbà aládùúrà lónìí mo mi gbà á lè kọ̀rọ̀ o pé àpàṣẹ èèyàn yìí máa dìde nílé ọba Àkànní Wàsíù yìí máa pàṣẹ lórílẹ̀‐èdè wí nílùú Yàwàwí nílẹ̀ Àwórì àti ní Ògùn pátápátá Ọlọ́run á gbé dìde nínú léwu a ò ní ṣàṣetì o ọ̀ ní fàkàrà máa rántí wa o ikú yan máa fi rántí wa owó ọlá iyì lójú ẹ̀mí wa láwọn ọmọ wa máa ṣe rere ẹni bá wá fún kọ́ máa ṣe rere rú ẹliwẹ́ ilẹ̀ alánà gbèrú ẹliwẹ́ bù ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣẹ bẹ́ẹ̀ o kò ní yí padà ìlú Àwórì ò ní bàjẹ́ o mo kí gbogbo àwọn ọba ìwà bí lè lí mo kí wọn ṣe wọn kú dìde wọn kú fẹ́ wọn kó àgbàmọ́ra Olúwa nífẹ̀ẹ́ gbogbo wọn o mo wá kí bàbá mi Ọlọ́ta tìlú Ọ̀tà adé apẹ́ lórí bàtà apẹ́ lẹ́sẹ̀ o bàbá mi náà jẹ́ torí ẹbí ọ̀nṣọ́ ọ̀hún làwà ọmọ ọba níwà mo tọ́jà ya ọba a ò ní fẹ́ lé ọ̀kọ́ ọ̀kan ṣàwátì o ìlú Ọ̀tà ò ní dàrú láéláé o Ọlọ́run ajójú ṣe fún kábíyèsí wa ọba aláǹlẹ́gà ń ṣàṣeyè gbogbo ẹni bá fọ̀n ní ṣàṣeyè lágbára Ọlọ́run irú ẹni wé Ọlọ́run á bá mi tì wọ́n méjì wọn ò ní rójú ráyè ṣe lágbára Ọlọ́run ìlú Àwórì ò ní bàjẹ́ láéláé o àwọn ló jí paramount ruler ya Àwórì mi wò ní gbọ́nwún adé ọ̀hún àṣẹ dórí wa àwa láàgbà state là ṣe Ọlọ́run ẹlì máa ṣe fún Ọlọ́run á darí rẹ wá ó sì lè jẹ́ líwà níbẹ̀ lígbọ́n ńlá Ọlọ́run á lọ fọwọ́ tọ́ lókun àyà wẹ́ẹ̀ ló máa rí kò yí padà mọ́ àṣẹ ti gùn ẹ ṣé o mo dúpẹ́ o. yá wa nínú ọ̀rọ̀ yìí ṣe a rí i pé inú yín mi dùn bí wọn bá gbẹ̀ṣẹ̀ inú yín kò lè kwẹsẹ̀ torí èní ọjọ́ ayọ̀ ló jẹ́ fún yín ọjọ́ ìdùnnú àkáwá mi ṣàdúrà fún yín pé kí ti wù kẹ́ ẹ pẹ́ láyé tó ẹ̀ ní mọ̀sárì ọmọ bíṣọ̀ wọn bá jiná kò ní jọ ẹ̀ka yìí lẹ́rú báyà wọn bá wọlé kò ní lé jáde ìlú Ọ̀tà lẹ̀ wá wáyé lọ́dọ̀ kábíyèsí wa Aláyélúwà gbogbo lẹ́ka ìbá ti máa mi tọrọ fún kábíyèsí a máa tó òun lọ́wọ́ àwọn aboyún ilé a máa bìtìbìtìrẹ àwọn àgàn àtọwọ́ àlàbòsùn gbogbo ọlọ́mọ lè lú Ọ̀tà lè lú Owódé Ọ̀tà lébi hàn ní pàdánù ọmọ eléyìí làwa mi ṣe lẹ̀ ní lẹ́gbàlẹ́gbà làwọn máa ṣe gbogbo àwa lélẹ̀ Àwórì torí àkáwá atọ́mí fàṣikò yìí dúpẹ́ lọ́wọ́ yìí gbogbo kẹ́sẹ̀ mi ti wà lẹ́yìn kàmí fún wa lè mọ̀ràn gbogbo mọ̀ràn yín gbogbo ẹ̀ láàmì múlò àkáwá ẹ̀mí rí pé ìjáde wa ìwọlé wa ẹ̀ wà lè yí wa ẹ̀mí ti wà lẹ̀ Ọlọ́run ò ní tẹ̀ káyé lójú gbogbo ìdáwọ́lẹ̀ káyé àmàyọ sí rere ẹ̀ ṣe àdúpẹ́ lọ́wọ́ yìí o. olórí ẹ bá wa kí gbogbo ọmọ Àwórì lèmi wá èyí lè wá bá kábíyèsí wa ká bá àwọn yọ ayọ̀ tẹ̀lé ìrànmíṣọ́ 60 ọdún lórí àléfà. orúkọ tèmi ní Alájà Sídíkàtù Àṣàbí aya Wàsíù Àkànní Adéyanjú ọmọ eléṣí ọmọ awọ́gùjòyè ọmọ àjùmọ̀bí òkan tàánú ọmọ onímọ̀kan àjínà ọmọ ẹlẹ́sà ànádòru
òun ló jẹ́ ọba Owódé àkọ́kọ́ kọ́lọ́hún jẹ́ ìpẹ́ lóróyè kí abiyamọ ẹbẹ kí ibi wẹ́rẹ́ ká gan tọwọ́ àlàbòsù kẹ́lí ń wáṣẹ́ kí n máa ríṣẹ́ kí wá dàgbà ká dògbó gbogbo ọ̀mí gbárùkù tí nílé lóko lọ́mọdé kọ́lọ́hún lọ́jọ́ èlé kí apá wọn kí mọ̀ ìkú wọn kọ́ máa rí wàhálà kọ́ máa rí ìdààmú o gbogbo ìwà bílẹ̀ lì ìjọ kejìlélógún oṣù keje 2018 ìdèbílẹ̀ lì kọ́ máa káàbọ̀ pọ̀ wá bí o ẹlìnà tọ́rọ́ kí iná kọ́bọ̀ kọ́ lọ́hún fọ̀pọ̀lọpọ̀ rọ́pò fún o ká máa ṣọdún ilé gbalégba ká máa fi wíṣà ṣe mọ́ o gbogbo ẹ̀yìn ìwà bí ẹ̀yìn káyí fi sẹ́ńtà ẹ̀mí wá ṣe yìí ẹ̀lí ṣòyí là ṣe mọ́ o ẹ̀lí rógun àkóbá ẹ̀lí rógun àdábá o ẹ̀kú àdúró tì wọ́n láwọn àdúró tẹ̀ ìkáyé o ọlọ́ọ̀ta tìlú Ọ̀tà mo kí iye adé apẹ́ lórí bàtà apẹ́ lọ́sẹ̀ o olílògbò bàbá ọba ọ̀ká apẹ́ lórí àṣẹ onídààmú òlífà àìsàn ló gbà o ẹ̀kúra ìjẹ̀pẹ́ o gbogbo ògùnṣe lápapọ̀ oríta ìyàwó oríyìn sí rere o ọlọ́run ò ní tú yíká ọlọ́run ò ní yà yí o ẹ̀yin ọba wa ọlọ́run á fi ń ṣèmọ̀ṣọ̀ kan o gbogbo àwọn ọmọ ìdánwà kẹrẹ ọlọ́run yà ọ́ yanjú o àlìkábàámọ̀ lórí wọn o àlìfi ìṣòpin o gbogbo ẹ̀yin orogún mi tí kù lè yìí bóyá pátápátá èṣù ò ní yà wá o kò sí káṣe máa ṣe káàlì gbọ́n àwa bẹ̀tì lágbára ọlọ́run èèyàn bí èṣù bí èèyàn kò ní kó sàárín wa o tó lẹ́ẹ̀kan sí ẹlẹ́ṣẹ̀ ló láṣẹ o mo kí Wàsíù Àkànní ọmọ Adéyanjú mo kí ẹlẹ́kan sí wàá ṣọ̀pọ̀lọpọ̀ ọdún o ìtẹ̀lẹ̀ oníbáráyé nínú o wàá máa lọ rẹ̀ wàá máa bọ̀ rẹ̀ o gbogbo ẹbí ẹ gbogbo àwọn ẹba ẹgbẹ́ tí ìwò nínájú libẹ̀ o ebi o máa lọ kó o ní dè ìdè ọlọ́run níjẹ́ ó bá ń lọ bẹ́ o gbogbo ibi ọba yọ tí ń yọ wá ń yọ ẹsẹ̀ ọ̀ká máa yíyọ lágbára ọlọ́run òkè apẹ́lì bẹ́ o kí ìwù kí wá pẹ́ tó ojú ò wá lírí bí o kò ní fojú sunkún ọmọ kò ní fojú sunkún aya o ọlọ́run máa gbẹ̀kọ̀ sẹ́lẹ̀ àgbẹ̀kẹ̀lé kọjá Wàsíù Àkànní ọmọ níwá tàbí kẹ̀yí o ká máa lọ́ra máa bọ̀ ọ́rẹ́ láà o kọ́lọ́n jẹ́ pẹ́lú ráṣẹ̀ fún wa o ọmọ iléeṣẹ́ máa wọ́ọ̀gù joyè wà á ṣọ̀pọ̀ ọdún láyé oníṣèwí là ṣe mọ́ o ẹ̀yìnká iṣẹ́ tilé tó kó. a dúpẹ́ lọ́wọ́ yìí ìyá wa abátọ́ máa padà wá mẹ́ àlàáfíà la máa fi pàdé ìlú Owódé Ọ̀tà lébé èrè létí wa máa gbọ́ ojú àwọn ẹ̀ ní rí bí ẹ ṣé a dúpẹ́ lọ́wọ́ yìí o olórí wa ẹ bá kí gbogbo àwọn ọmọ Àwórì ti pàtàkì ọ̀hún lè wá lèlé ká bá iṣẹ́ àjọyọ̀ ti 60 ọjọ́ bí ti kábíyèsí wa pẹ̀lú ọdún 7 lórí ìtẹ́ bàńlá yín ẹ bá wa kíhun. èmi ni olórí Àníkẹ́ olórí ọba Onítẹ̀tíkù tí mo wá láti Benin Republic Alákétu of Kétu lèmi ti wá èmi ni ọmọ Àkàbà Adénà ọmọ Àkàbà Lákú ọmọ òbóbìnrin sọfẹ́ wà rán ní ọmọ ajílàlá ẹ̀ṣọ́ ọmọ ajífẹ́ gbogbo gbogbo dára bíi egbin. mo kí àwọn bàbá mi màmá mi tí wọ́n bá wa wá síbi àṣeyẹ tí à ń ṣe lónìí ní ààfin ọba Ògúngbàyí Àkànní Wàsíù Onítẹ̀tíkù Olú Owódé Ọ̀tà. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó kópa nínú program náà títí tó fi yọrí sí ayọ̀ pàápàá jùlọ mo kí Onítẹ̀tíkù fúnra ẹ̀ ọba Dr. Alhaj Abdulwasiu Adéyanjú Ògúngbàyí mo kí wọn púpọ̀ púpọ̀ mo sì dúpẹ́ lọ́wọ́ wọn torí pé ọkọ tó baálé ni ọkọ tó mú yangàn láwùjọ ni ọkọ tí a fi ń tọrọ ọkọ ni kọ́ ló ń jẹ́ kí wọ́n ṣe púpọ̀ ní àpèrè bàbá wọn tí wọ́n wà yìí kí wọ́n má rí àìsàn tó máa dá wọn gbélé àìsàn rọ lápá rọ lẹ́sẹ̀ káyé má fi ṣe wọ́n kí wọ́n má wọlé lójijì kí ẹwà wọn sì má wọ mi bí wọ́n ti ń dùn tó ń dán fún wọn kó dùn bẹ́ẹ̀ dọjọ́ alẹ́. mo wá dúpẹ́ lọ gbogbo àwọn tó wá pàápàá jùlọ ọba Mọ̀lókò Alátìjẹ́ rẹ̀ wọ́n wà níbí lónìí wọ́n dúró tì wá wọ́n fún wa ní àtìlẹ́yìn owó àti àdúrótì Ọlọ́run á dúró tì àwọn náà. mo wá dúpẹ́ lọ gbogbo Àwórì pátápátá níbi tí Àwórì ti bẹ̀rẹ̀ débi tó parí sí. ní tá a bá ń sọ nípa tradition Àwórì jẹ́ number 1 because wọ́n mọyì tradition gan-an wọ́n sì ń gbé lárugẹ ní gbogbo ìgbà. Ọlọ́run Elédùmarè á máa fún wọn ṣe o kò ní bu wọn lọ́wọ́ o ìṣẹ̀ṣe ò ní padà lẹ́yìn wọn àwọn tó ní láàyè wọn ní kọ́dí àìmọ̀ṣe sí wọn ìlú Àwórì ò wá ní bàjẹ́ ilé Àwórì ò ní dàrú ogun ò ní wọlé tọ̀ wá lógùn state ogun ò ní wọlé tọ̀ wá ní gbogbo ibi tí Àwórì ti bẹ̀rẹ̀ ibi tó parí sí. a dúpẹ́ lọ́wọ́ yìí olórí Àníkẹ́ aya Onítẹ̀tíkù
ti ìlú Owódé Ọ̀tà Àwórì pẹ̀lú ògo Ọlọ́run eléyìí la wá ṣe lèlé àlefi ṣàṣemọ lẹ́gbàlẹ́gbà ọdún lẹ́kàbíyèsí wa máa ṣe ẹ̀ka ilẹ̀ ìjó lórí ọkàn ní ṣe yìí o ìkáyà máa ṣiṣẹ́ ìbí ẹ̀sìn kábíyèsí kẹ àìjẹkọ pẹ́ o ẹ̀ṣẹ̀ àdúpẹ́ lọ́wọ́ yìí o. ẹgbẹ́ àwọn onílé a ti sọ fún yín pé a máa lọ káàkiri pẹ̀lú wádìí wa ká ti máa ṣègbà ká mọ kọ́hún ògbólíwa wọn kọ́hún ṣe tẹ̀dó sí ìlú kálukú wa ìyẹn ló gbé wa dé ìlú Owódé Ọ̀tà lèlé lọ́dọ̀ kábíyèsí wa aláyélúwà ọba Dr. Wasiu Akànní Adéyínká Ògúngbàyé àkọ́kọ́ gbogbo ìlú Owódé Ọ̀tà l'Àwórì bí ìyẹn ló gbé wa dé ọ̀dọ̀ òun lónìí ẹ̀ka yé ẹ̀gbọ́rọ̀ láti ru àwọn kí gbogbo àwọn ọmọ Àwórì lèmi wò òun lílé ká ẹ̀ dárúkọ wọn fún gbogbo ọmọ Àwórì lẹ́kùnrẹ́rẹ́ kábíyèsí mo ṣí fìlà forí adé o kádé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ o èrò kẹrẹ máa pọ̀ sí o ẹ̀sìn ọba jẹ kó pẹ́ o ẹ bá wa kí gbogbo ọmọ Àwórì lèmi wò yìí lélẹ̀. gbogbo Àwórì kì í ti gbé o àṣà wa ò pọ̀ omi ń gbé ilé gbogbo gbàlá èmi ló jẹ́ ọmọ ọlọ́ta odò ọmọ orí ẹlẹ́wọ̀n mi gan ọmọdé àfẹlẹ́jà èmi lọ́mọ onímọ̀kún àjìnà ọmọ ẹlẹ́sà àná dorí Ọ̀tà Àwórì lémi wà orúkọ Yànsọ́mí Ògúngbàyí Adéyanjú Àkànní Wàsíù náà sọ́mi kan bí mi o ṣùgbọ́n lèlí lágbára ẹ̀yí wa ilé lágbára gbogbo alálẹ̀ Àwórì orúkọ mi ti di ọba aláìlúwà Ògúngbàyí Adéyanjú Àkànní Wàsíù olítẹ̀tíkùtà kọ́kọ́ nílùú Owódé Ọ̀tà lé Ògùn state níjọba ìbílẹ̀ Adó Ọ̀tà local government lémi wá o lé Ògùnlíbí ẹ kú lé o. òwúlẹ̀ ti gbọ́ lẹ́rú aláìlúwà kábíyèsí wa yìí ọ̀káhún ti jẹ́ kí a mọ̀ pé ìlú Owódé Ọ̀tà l'Àwórì wa lébi abẹ́ ìjọba ìbílẹ̀ Adó Ọ̀tà náà gbé wà níjọba ìpínlẹ̀ Ògùn òwúlẹ̀ ti gbọ́ lẹ́rú ọ̀káhún yẹn kábíyèsí lílù Owódé Ọ̀tà lébi pẹ̀lú ìwádìí tiwa kó tó di pé a lọ síbẹ̀ ìjẹ́ ẹ lè bá wa sọ díẹ̀ kí àwọn ẹ̀bá ńlá yín kàn ti rí gbà kó tó di pé ẹ tẹ̀jẹ́ kàn ara lé kàn kọ́kọ́ mọ̀ kí ẹ̀ka ìṣe ìrìn àjò yín kẹ́ tó wá di ọba kàn tó wá ń pè ilé aláyélúwà báwo lẹ ṣe ìrìn àjò yín. àìkàn bí mi bàbá mi Àwórìlà ìyá mi Àwórìlà mo jẹ́ ọmọ ìyànbílì iléeṣẹ́ Awógùnjoyè Ọ̀tà àwọn ọ̀sẹ̀ bí ìyá mi jàǹdà gangbó ìpè ọdún ogún òkè mẹ́ta ó lé ọ̀nṣo péré wọ́n bẹ̀rẹ̀ ilé ìwé àkọ́bẹ̀rẹ̀ lé Owódé libí kò pẹ́ mo la gbọ́dọ̀ bàbá ìbí ìyá mi mo lọ sí ilé ìwé ìpàtẹ́ òyìnbó mo sálí bẹ́ẹ̀ kí tẹ̀lé wò mẹ́gbàá sí mi lè dí tààrà gan-an bàbá yẹn burú pọ̀ rọ́bà ló máa wú náà wá mo kú òlí bẹ́ẹ̀ mo lọ sí Ansarudeen ìwà lọ́tayẹ́ o mo lọ parí primary education mi lé Owódé padà kí n kú òlí primary mo lọ sí ilé ìwé yẹn ń pè lé local government commercial secondary school yẹ́wà látàn ìpínlẹ̀ Àwórì wíkẹ́ ní yẹ́wà èyí ẹ̀ ń tètè mọ ọmọdé yóò kó dọ̀kan mọ̀ ń mọ̀ kí mo dá ńlá girama ní pé kí n ká dé ìkẹta wọ́n sì commercial fọ́ ọ̀tọ́ àmútọ́ ṣe yẹ yóò tẹ́ mi lọ́rùn mo tọ́ lọ sí St. Stephen Commercial High School Adó-Odò ẹ pé gbogbo ọ̀rọ̀ tẹ̀mí Àwórìlà kí n parí libẹ̀ mo lọ ṣe accountancy ní Federal College of Education Technical Akọ́kọ́ Yaba lè yẹ ní la ka ìwé gboyè lè Lagos State University lè lásì ọjọ́ bẹ́ẹ̀ ní ti kàwé ká gboyè ọdún pé ọgbọ̀n yìí lè dé ẹdẹ ẹsẹ̀ yìí ń bẹ̀rẹ̀ iṣẹ́ ṣíṣà iṣẹ́ olùkọ́lé wọ́n gbé mi lọ sẹ́pẹ́ iṣẹ́ lẹ̀pẹ́ Briviley wọ́n tó dá mi padà sí Agége ká máa dé ìnà pẹ́rú mo dépò Assistant Director of Education level 15 officer ipò yẹn ní wà kí dán pè mí kí n wá jẹ baálẹ̀ nílùú Owódé ṣùgbọ́n kí ní ìdí baálẹ̀ ìlú Owódé mo ti kọ́kọ́ ń ṣòṣà kí ní ìṣòṣà ọ̀pọ̀lọpọ̀ òye wa kéfu ilẹ̀ Àwórì ní gbogbo Èkó wà wọn bàbá ìyá mi ló lè gbogbo mẹ́ran area á pé bí ọkàn líbẹ́ aṣáájú dáadáa létí àmọ́ṣe ẹ̀búrò ọkàn ló jẹ baálẹ̀ líbẹ́ lè yẹ ní ìṣẹ̀wá jẹ baálẹ̀ líbí kíjọba ìpínlẹ̀ Ògùn yìí lọ
ògidì ọmọ Gbénga Daniel ló bá sọ mí dọ̀bà èmi ló jẹ́ baálẹ̀ Ìgbèyí Lówódé ìmísẹ̀ ló jọba àkọ́kọ́ Lówódé wọ́n sọ mí di baálẹ̀ olípò kẹta àdúrà Àwórì gbà lórí mi gan gbogbo mi ìjà mi dò gbogbo bí à ń jẹ káàkiri à ń fún ṣàdúrà ó mọ̀ mi tààrà mo dúpẹ́ lọ́gbọ̀ ẹ̀yà àgbààgbà wa wọn ó lóṣù mẹ́fà lípò ọba lípò kẹta lọ́dún Yàwàwí ní the first class ọba mo dúpẹ́ púpọ̀ kí n ṣe ìrìn àjò mi rèéwẹ́ kí n di ìdọba lákòótán èmi ló jábọ̀ àkọ́kọ́ libi yà ń pè Olítẹ̀tíkù àkọ́kọ́. kábíyèsí wa aláìlúwà ọba Owódé Ọ̀tà Olítẹ̀tíkù àkọ́kọ́ àwọn lẹ́tí mi gbọ́rọ̀ lérú ẹ látẹ̀kan lórí ètò yìí kábíyèsí lè wẹ̀ ìṣẹ́ torí gbogbo gbàgbọ́ àwa ọmọ Àwórì lè wípé ọmọ Odùduwà oṣù ẹ̀lí gbogbo àwà Ògúnfúnminírè òwúlẹ̀ wá sí Àwórì líbí ká bẹ̀rẹ̀ sí mí tẹ̀ wá dó káàkiri ìjẹ́ lè bá wa sọ ìtàn díẹ̀ lépa kí Àwórì kàn ṣe dé ìlú Ọ̀tà ká wá rì ká tó wá dé ìlú Owódé Ọ̀tà líbí. gbogbo ọmọ fẹ́ láwa lé ọ̀sẹ̀ yìí pé mẹ́ta sí yìí mo lọ sọ́dọ̀ ní Ọ̀nìfẹ̀ ó jí ká kí n dé bẹ́ẹ̀ mo ṣe mi ò ń ṣàlejò ilé àbá mi níwá o àjọ libílà àtijọ́ lọ Ògúnfúnminírè jẹ́ bàbá ilá wa ibẹ̀ ló ti gbéra ni kọ́ wọn bá ilá wa tẹ̀lé bí ìṣe ti rì sí bẹ́ẹ̀ la máa tẹ̀dó sí dóde odò Ògù Orì àwọn àbá wa tẹ̀dó sí Òkè Àtà bàbá ilá tèmi lómi jẹ́ Tẹ̀tíkù ibẹ̀ ló kọ́kọ́ tẹ̀dó sí ike ìyá ọkọ̀ ìgbà ẹ̀tọ́ dìde tó lọ síwájú sí lọ sí Ṣẹ̀rí ṣùgbọ́n àwọn bàbá ilá ti wò tẹ̀lé wọn lọ sí Ṣẹ̀rí mọ́ òun ti tẹ̀dó sí bẹ́ẹ̀ wọ́n ti líle síbi wọ́n ti ń ṣọdẹ libẹ̀ àti bẹ́ẹ̀ náà ti ṣọdẹ wá síbi ẹ̀yẹ kan yẹn ń pè ní Ìlẹ́bà yẹn wà létí ìfọ̀lígbọ̀n wọn ó tọ́ ṣọdẹ ó tọ́ pẹran ó pèrè Tẹ̀tíkù àkọ́kọ́ yẹ wá síbi ẹ̀kan yẹ tọ́lé orílẹ̀ Tẹ̀tíkù iye òjìnà síbi Yàwàwí wọ́n ṣọgbọ́n dáadáa libẹ̀ wọ́n tẹ̀dó wọn jẹ wọn bí ọmọ ṣùgbọ́n sí àjàkálẹ̀ àrùn ọ̀kan bẹ́ síbẹ̀ lẹ̀ libẹ̀ náà bá dífá àbíkọ́ wọn tó tẹ̀síwájú bọ́n ṣe fi Tẹ̀tíkù lẹ̀ síbẹ̀ ká wá síbi Àwàlè líwìí wọ́n sì wọ́n bá ti débi Owódé Ọládé Ìyádé náà ṣe pé bí Lówódé àṣẹdúpẹ́ kéfu Owódé Ọládé yìí eré mi kámi pẹ̀mẹ́pẹ́mẹ́ ọláhùn láò kémi jẹyó àwọn òun ló bí mi òun ló fún mi lágbára yìí ńlòwì ká ṣe tẹ̀dó sí ìlú Owódé rèéwẹ́ ẹ má gbàgbé Ọ̀tà ló jẹ́ ìlú gbogbo wa oko Ọ̀tà Lówódé wà àwọn àbá wa Ọ̀tà náà tẹ̀dó sọ wá ń ṣoko láti Ọ̀tà Lówódé wìlà kí n ṣe dìlú rẹpẹtẹ rẹwẹ o ó ti wá dìlú ọlọ́ba lèmi èmi ló wá jọba àkọ́kọ́ nílùú yẹ ká ṣe tẹ̀dó síbi rẹwẹ. kọ́hún ẹ̀bá ńlá wa wọn Làwórì Ògúnfúnminírè wọn kàn ṣe ká dé ìlú Ọ̀tà ká wá tẹ̀dó sí ìlú Owódé rẹ yẹ ẹ̀ ṣe ibẹ̀ lórúkọ Owódé ló ti jáde ẹ̀ ṣe kábíyèsí wa bí àwọn ògbólíwa wọn bá mi bọ̀ wọn mi sanwó ìfò bọ̀ wọn bá débò kàn ká san ọ̀pẹ̀lẹ̀ mọ́lẹ̀ ká béèrè àtọ̀hún sọ̀nà nínú ìrìn àjò Àwórì kò sí káṣe máa dé ìlú ọ̀kan la ò ní bá ewu jẹ́ ìṣẹ̀dálẹ̀ ìlú yẹ kí ìjẹ́wù ìṣẹ̀dálẹ̀ lè ẹ̀bá ńlá yín náà mú wábìlẹ̀ káyé ilẹ̀ yìí gbọ́njúmọ̀ káyé mi ṣe ojúṣe yìí gẹ́gẹ́ bí ọba lè lórí àwọn òrìṣà tàbí ìṣẹ̀dálẹ̀ yẹn. ẹ̀ka ti gbórúkọ mi Ògúngbàyí ikú ọ̀hún bọ̀ ikú ọ̀hún mú dání ó pọ̀ ṣùgbọ́n yà gbọ́njúbá ó hàn ní orúkọ wa Ògúngbàyí lèmi jẹ́ pàtàkì lóògùn jẹ́ ìyànmúdání lórí àwa yìí Ògùn ọjà wà Ògùn ilé wà Ògùn àǹfi ṣọ́ọ̀lù wà Ògùn àǹfi ṣọ́jà wà wọ́n tọ́ mẹ́gú dání ìkẹ́ alálẹ̀ ìkẹ́ wà Ṣàngó wà àpèkí ọ̀kan ọmọ Oòduà liwa alóòṣàkan pẹ̀lú òṣà Oòduà yẹ̀kẹ́ wà yà ń ṣe lọ́dọọdún a máa dífá Ifá ló ń tọ́ wa sọ́nà bí gbogbo ẹ̀sìn ló dé ló ń tọ́gbó ẹṣẹ fún wa ṣùgbọ́n lílo Owódé àwọ̀ òfúnṣẹ́ ṣe ṣeré o èmi ká lọ Mẹ́kà mọ́dé ẹ̀kẹ́yìn lọ Mẹ́kà kàdé ó bọ́ sásìkò ìyà ń ṣọdún kí yá láìgbọ́ pẹ̀lẹ́ jọlẹ̀ wọ́n ṣẹ̀ sókè ẹ̀ máa ṣe bá àmì náà kí n gbẹ́bọn ṣẹ̀ gbé tó àwọn kí àbú tẹ̀lé dóore wẹ̀
àṣẹ̀dúpẹ́ pé ó ń gbà á ń bẹ̀ ìwà ilé ẹ máa gbàgbé ìṣẹ̀ṣe ẹ máa lọ ṣọ́ọ̀ṣì ká gbàgbé kàn ṣe bí wa ẹ máa lọ mọ́ṣáláṣí ká gbàgbé kàn ṣe bí wa ẹ̀bẹ̀ níbẹ̀ o. ìlú Ọ̀tà lówódé Ọ̀tà líbí kábíyèsí wa àtòkù bábìlẹ̀ mẹ́lò lè wà lé abẹ́yí lè ká mi sọ̀rọ̀ wẹ̀ ìṣẹ́. ẹ má gbàgbé mi ló jí baálẹ̀ Ìgbèyè mọ̀sẹ̀lẹ̀ ìjọba àkọ́kọ́ ligbọ́n ń ṣì baálẹ̀ ìpọ̀mùṣẹ̀ ń fọgbọ́n ṣe là àwọn àbá ti ṣàṣìṣe ìpọ̀sí yìí Ọlọ́run ló máa dáríjì wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àbá wa wọ́n ti kọ́ àwọn ará bímọ́ra jù n fẹ́ dárúkọ láà o àwọn ọmọ àlejò mo ti lé ìlú ìpè ogún lábẹ́ ligbọ́n ṣùgbọ́n òun sì jẹ́ báyẹ̀ jùmọ̀ ẹ̀ta lọ mò ń wò kúkú mò ń wò dáadáa ṣùgbọ́n ogún nìṣe lọ mo ti pìlú yẹ sọ́nà ogún. liwẹ̀ ìṣẹ́ kẹ́lẹ́ ìmọ̀ràn sẹ́ẹ̀ máa gba gbogbo ọmọ Àwórì ẹ̀yìn ìṣẹ́ pẹ̀lú pé gbogbo ẹ̀ ti ìwé lẹ̀ kà ká kẹ́kọ̀ọ́ gboyè ẹ lọ iléèwé gíga ká gboyè líbẹ̀ ẹ ṣiṣẹ́ olùkọ́ òyìnbó lẹ̀ fi mí kọ́ àwọn ọmọ iléèwé títí ẹ fi da bíi dàrẹ́tọ̀ bíi kan gbogbo owó ẹ̀dà ẹ̀mí sọ òyìnbó àmọ́ Àwórì yìí ṣì wà lérú yìí ìmọ̀ràn sẹ́ẹ̀ máa gbà wá lè jẹ́ pé lílẹ̀ Àwórì wa yìí a ò ní gbogbo orí wa ká gbé fún kọ̀lọ̀kọ̀lọ̀ jẹ torí ẹ ló gbé wa bóde àwọn èèyàn ti ń pè wá sàkéèsì pé ó bá máa tó bí mi ò mọ kí ṣe máa pè é ní Yorùbá dáadáa pé 2030 18 láwa yìí ó máa tó 2030 pé àwòtẹ́ ti ní gbọ́ wúlì jẹ́ èdè Àwórì mọ́ torí bẹ́ẹ̀ ti délé ẹlòmẹ́ ẹ̀ ti lè gbọ́ Yorùbá lérò ọmọ ẹ bèlè tàṣí ó máa sọ Àwórì ìmọ̀ràn sẹ́ẹ̀ máa gba gbogbo ọmọ Àwórì kábẹ̀rẹ̀ àtórí gbogbo àwọn lọ́balọ́ba àwọn baálẹ̀ ọ̀tọ̀kùlóòló dórí baálé orí àwọn bàbá lílé ọ̀kọ̀ọ̀kan káàtì máa ṣègbà lọ́mọ wa la máa padà sẹ́sẹ̀ àrò àwọn ẹ̀bá láwọn àwọn ìjà pé èdè Àwórì wa atọ́diwúlà máa gbé orí yìn fúnlé àwùjọ wa. ọkùnrin mímí balẹ̀ ìkírú yìí ti wà ká ń gbètò èdè Àwórì lárugẹ ọkàn wa balẹ̀ ọjọ́ iwájú wa lẹ̀ ti ń túnṣe wẹ èmi ń bá àwọn sọ ní gbogbo ìgbà kí fúkà máa jẹ́ kí ìṣẹ̀ṣe wa sọnù ṣùgbọ́n lórí Ọ̀tà ọkàn mi balẹ̀ sáwọn ikú ọ̀kọ̀ kan irú eégún ṣíṣe mo rí i pé ọ̀hún bú ṣeré ó tọ́ ń dá sí ó ń dá sí ó ń dá sí là mo ikú ìtọ́kù ló jẹ́ èdè wa pọ́nbélé ẹ̀jìká mo ìbò ní kékeré iye òsì àwọn àdébí àmàdé o ọmọ ìlú ọ̀kan wà èdè pọ́nbélé náà ń sọ English là ń sọ wí èdè England là kí Yorùbá ṣe jáde èdè tí wà lébi máa sọ́kọ̀ ọ̀kan fún wa ohun òyìnbó tó wá ń kọ́ àṣà wa lébi òyìnbó mi dífà lẹ́gbọ̀n òyìnbó ń ṣèdè wa òyìnbó ń lùlù òyìnbó ń wọṣọ wa àwọn olíkù káà ń fi kú wa ṣe mo bẹ̀ wá ẹ máa jí ká sọ àṣà wa nù ọ̀pọ̀lọpọ̀ wa bóyá la mọ̀ kóòkó jẹ mọ́ wọn bá ká fi ewé èsì kàn ká tó fi jẹ̀ sí kàn ewé ìkókò ló ń jẹ́ bẹ́ẹ̀ o bọ́n bá béèrè lọ́wọ́ ọmọ Àwórì kí n jẹ́ kòdì ó lè má mọ̀ kí n jẹ́ lè ó lè má mọ̀ mo bẹ̀ wá ẹ jẹ́ ká gbéde wa lárugẹ ẹ jẹ́ ká mú òyìnbó ní kúkúrú mo sì máa tọ́ bẹ̀ wá ẹ jẹ́ ká la ṣòṣèlú o ààrẹ àwọn ènìyàn wá lè kó pàtàkì ní òṣèlú dé ìjọ tí ń ṣe gómìnà Lògùn state ìjọ sì ti kàn wá èèyàn ṣe lè kó ń gbà wá mo ń bẹ̀ wá ẹ jẹ́ ká jáde pòlítíkálì o Ọlọ́run á fún wa ṣe o. mo ń bẹ̀ gbogbo àwa ọba ká fọwọ́sowọ́pọ̀ àṣà wa lẹ́yìn bá gbé lárugẹ o ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba òyìnbó pọ̀ jù gírámà pọ̀ jù mo bẹ̀ wá ká máa kọ́ ọmọ wa lédè wa ìlílì yẹ wa. ẹ ṣe adúpẹ́ lọ́wọ́ yìí kábíyèsí wa lèlé mo àwa rí pé ojú yìí gún régé orúkọ Owódé yẹ ó hàn lára yìí ó hàn lẹ́wà yìí ó hàn nínú òwú yìí gbogbo ẹ lómi tutù gbígbóná kò ní wọnú ìlú Owódé wa libi lèlí sẹ́ lẹ́wà mi ṣe àjọyọ̀ ọdún 60 ọdún ìtọ́jọ́ bí yìí ẹ̀tọ́ mi ṣe ọdún méje lórí ìtẹ́ ẹ̀bá ńlá yíhun lélẹ́ olóṣó kínú ìṣèdùn tó àti lè yíwó lẹ́ẹ̀mí rí lórí ọ̀dọ̀ wọn ọmọ ìlú Owódé Ọ̀tà líbí. àkọ́kọ́ mọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè náà òun ló ṣẹ̀dá ọ̀run wa òun ló dá wa sí òun ló dá wa kalẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lọ́pẹ́ mi tọ́ sí jù gbogbo òkú lóhùn rọ̀ mí lọ́rùn ìlú Owódé pẹ̀lẹ́ kùtù láwà kí n máa jọba ọ̀tẹ̀ pọ̀ ṣùgbọ́n Ọlọ́run ti bá mi ṣe gbogbo ẹni tí gbà ọ̀lẹ̀ tán pátápátá ọ̀tẹ̀ ọ̀sẹ̀ lè gbérí mọ́ lágbára Ẹlẹ́dàá. bá a bá pè òun wọn mi jẹ mo kàn ń bẹ̀ òun ẹ máa jí kán lọ ọmọ wa fún tọ́ọ̀gì òṣèlú mọ́ ẹ jẹ́ ká àwọn ọmọ wa lè wé káwọn ọmọ ọkọ wa kẹ́ ẹ di chairman local government káwọn di commissioner
kán lọ sí house of rep kán lọ sí senate àwọn ọmọ wa mò ń bẹ̀ wá láò mò ń bẹ̀ wá láò ojú mi dán agbára mi kọ́ ń sá ń tẹ̀ bàfà mi ń sẹ́ ń sèrẹ́sì fáà mi òun ló mi ṣe gbogbo ẹ ká ń fọwọ́ bọ́ mi lògùrú èyí ní gbogbo ìgbà mo dúpẹ́ lọ́wọ́ òun òun ló jí kẹ́ ẹ bá mi sọ̀rọ̀ wẹ́yìí o bẹ́ẹ̀ bá dé wọ́n bá ń fà mí sọ̀rọ̀ ọkọ mi báyìí ṣe má rí mi bá sọ̀rọ̀ mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ wọn ṣe o mo sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ka yìí o ẹ ṣé mo dúpẹ́ púpọ̀. ẹ ṣé kábíyèsí ọpẹ́ àwa káwa ò lè tán lọ́dọ̀ yìí torí gbogbo ètò yìí láàmì rọ́wọ́ yìí ẹ̀mí lórí afẹ́fẹ́ ni o lórí ẹ̀rọ alátagbà ni o kò ẹ̀ sí ìgbàlẹ̀ ilẹ̀kùn yìí lè òṣì sílẹ̀ fún wa torí kàmí pè yìí lẹ́mìí dá wa lò ẹ ṣé àmì fi gbogbo alálẹ̀ Àwórì ògbóliwa ohun àkáwá lówó Àwórì ló gbogbo ohun lọ́balọ́ba Àwórì àkáwá fi àmì ṣàdúrà fún yín pé ìgbà ọdún Òṣogbo máa jẹ́ fún yín ẹ̀yin lè ń ṣe 100 ọdún lítọ́jọ́ bí pẹ̀lú agbára àwọn alálẹ̀ ẹ̀ ṣe 70 ẹ̀ ṣe 100 ẹ̀ ṣe 100 lẹ́gbà ọdún lẹ́wọ̀n máa ṣe ènìlẹ̀ tó wá mi ṣe ọdún 7 lórí àléfà ìtẹ́ ńlá ẹ̀bá ńlá yín wòye pẹ̀lú agbára àwọn alálẹ̀ tìlú owó dé Ọ̀tà líbẹ̀ tìlú Ọ̀tà lápapọ̀ ìgbà ọdún Òṣogbo máa já sí fún yín èyí lẹ̀mí ṣe lè ní ní rántí abanújẹ́ ní fàyàdí ní fọmọdí ìlú owó dé Ọ̀tà líbí gbogbo ilẹ̀ bá ti wá mí dè àwọn alálẹ̀ àwọn abáyé dè lẹ́bẹ̀ẹ́ tí mi tú àwọn abáyé tú ẹ ṣé ọba ọlọ́ta ti ìlú Ọ̀tà fáwọn orúkọ tiwọn aláyélúwà ọba pòfẹ́sọ̀ Adéyẹmí Abdulkareem ọba Lanlẹ́gẹ́ àwọn ló jẹ́ ọlọ́ta ti ìlú Ọ̀tà lọ́sẹ̀ górí àléfà àwọn ẹ̀bá ńlá owó yìí gbogbo ìlú Ọ̀tà ló mi yọ̀ ká mi dunnú kéfù ọba lìdé yìí ó jọba ọ̀jọ̀gbọ́n ọba olóye ọba ọ̀mọ̀wé ọ̀káhun ọ̀kí gbogbo ọmọ Àwórì lè ń wò wọ́n lílé. gbogbo ẹ̀yin ọmọ Àwórì mo kí yín o kí ì ti gbé o èmi ni ọlọ́ta àti ìlú Ọ̀tà Professor Adéyẹmí ọba Lanlẹ́gẹ́. ẹ ṣé kábíyèsí ìmọ̀ràn sẹ́yìn ilẹ̀ ti gba gbogbo ọmọ ìlú Ọ̀tà àti gbogbo àwọn ìlú lè wà lé agbègbè ìlú Ọ̀tà lè jẹ́ gbogbo owó mèremère lè ti ń wọ̀ ìlú Ọ̀tà atọ́ lè máa gòkè ju wẹ́yìí lọ lìgbàlẹ̀ ìtọ́ dé gẹ́gẹ́ bí ọba sí ìlú Ọ̀tà yìí. ìmọ̀ràn tèmi máa gba àwa Àwórì ni wípé ká fi ara wa ṣọ̀hún ṣo nítorí nǹkan tí ó ṣe ń jẹ́ kí àwọn ará àta kó wọ̀ wá láàrin nìyẹn ó dẹ̀ ti wọ̀ wá lára jù àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ kì í ṣe nǹkan tí mo ṣe fẹ́ máa sọ lórí afẹ́fẹ́ nítorí èyí mo fẹ́ jẹ́ kí a fara wa ṣe ìkan anything tó bá ṣẹlẹ̀ láàrin wa ká pe àwọn àgbààgbà ká parí ẹ̀ kò ń ṣe nǹkan tó dáa ká máa gbéra wa lọ sí kóòtù tàbí ká máa bára wa jà ìjà gídíjàgan àwọn baba ńlá wa ò ṣerú ẹ̀ kí ló dé táwa wá ń ṣe èmi ní pé ká máa bínú ara wa ẹ jẹ́ ká fi ṣòpin ká máa ṣe ká máa níláárí ká má lè gòkè ẹ jẹ́ ká fi sópin nítorí táwa náà bá rí a rí pé gbogbo rìkíṣí tá à ń ṣe síra wa àwọn àjèjì ló ń benefit àwọn ló níláárí tó ń lọ gbogbo àwọn ọmọ wa gbogbo wọn ti sá kúrò ńlùú nítorí gbogbo ìjà gbogbo rìkíṣí kí ló wá dé tá a wá fi ara wa ṣọ̀kan nígbà tá a mọ nǹkan tó ń fa wàhálà fún wa èyí ni mo wá kégbe gbogbo àwọn ọmọ Àwórì ní tilé ní toko wọ́n jẹ́ ká fira wa ṣọ̀kan. ẹ ṣé adúpẹ́ lọ́wọ́ yìí kábíyèsí wa ọba Lanlẹ́gẹ́ ọlọ́ta tìlú Ọ̀tà Àwórì kó tó di pé ẹ máa lọ ẹ bá wa fowó àṣẹ ká fi súre fún gbogbo ọ̀hún lè wá sí ìlú Owódé Ọ̀tà Àwórì líbìlélé kọ́ wá bá kábíyèsí wa yayọ̀ kólíkálukú òun ti débí pẹ̀lú àlàáfíà kan tó fi àlàáfíà ká fi délé òun ẹ ṣé. lágbára Ọlọ́run torí tọ́lọ́run ni ká kọ́kọ́ fi síwájú
then mo tún wá ké pe àwọn alálẹ̀ ilẹ̀ Àwórì Owódé Ọ̀tà tó ń wá bá kábíyèsí wa onítẹ̀tíkù ṣayẹyẹ kí wọ́n padà sílé láyọ̀ àti àlàáfíà. ẹ ṣé adúpẹ́ lọ́wọ́ yín kábíyèsí ẹgbà ọdún kan ṣọlọ́ máa jẹ́ fẹ́ kárí lórí àléfà ayọ̀lẹ̀ káyọ̀ fi kó o lé ayọ̀lẹ̀ máa fi padà délé yín gbogbo àwọn alálẹ̀ Àwórì a máa tì í lè ilé ilẹ̀ bá ti mí dè lórí tẹ́ ẹ̀ bá ńlá yín àwọn abáyé dé lẹ́bẹ̀ẹ́ ti mí tú àwọn abáyé tú Ṣẹ́gun Ọ̀tà ẹ̀rẹ́ yóò dì ẹ ṣé adúpẹ́ lọ́wọ́ yín o.